àwọn àáfàá burúkú wọ̀nyí, àwọn àáfàá tí ò dáa wọ̀nyí, àwọn ló fà á, àwọn ló ń jẹ́ kí àwọn ọmọ yẹn kí ẹ̀tàn ayé kó consume wọn. Àwọn ni. Àwọn ló fà á tó fi jẹ́ wípé àwọn náà máa sọ pé lágbájá ò rí ni. Wọ́n ṣe iṣẹ́ fún, iṣẹ́ báyìí ni wọ́n ṣe fún. Ẹlòmíì ti wọ ẹṣẹ́ gbóná. Ẹlòmíì ti wọ oríṣiríṣi ọṣẹ. Ẹlòmíì tún ṣe àjò ti TikTok lọ́rùn. Ẹlòmíì máa post nǹkan tí ò tiẹ̀ nítumọ̀. Ẹ máa rí 50 million likes. Àwọn tí wọ́n dẹ̀ ń tiraka tán post nǹkan tó nítumọ̀, wọ́n lè máa return likes. Débi pé wọ́n á máa wọ ẹṣẹ́ gbóná, wọ́n á tún máa jẹ́ kó máa yé pé àwọn wọ ẹṣẹ́ gbóná. Ẹ tún para yín nítorí TikTok yẹn. Nítorí owó TikTok àwọn ẹlòmíì tán pera wọn ní ọ̀rẹ́ àtọ̀rẹ́. They will organize a meeting, wọ́n á tún máa fúnra wọn ní májèlé jẹ láàrin gathering yẹn. Àti ráìmọye àwọn TikTok àti wọ́n ti kú bẹ́ẹ̀ tó jẹ́ content creator tẹ́pọ́n ti kú bẹ́ẹ̀ tó yẹ pé májèlé náà fún wọn jẹ láàrin ara wọn bí kò sọ pé ọ̀rẹ́ ẹ̀ ló fún nìkan jẹ bí kò sọ pé kíni torí kíni. Black app ẹlòmíì ní 1 million followers ó ń gan ẹni tó ní 10,000 followers torí pé ó ní 2 million followers ó rò pé ayé ẹ ti dá. Nínú 2 million followers yẹn ẹlòmíì wà lórí TikTok tí ò tiẹ̀ mọ̀ ẹ́ kò gbóòórùn ẹ̀ rárá. Ọjọ́ tó bá ṣe yẹn tó bá dákẹ́ ó máa mọ̀ ẹ́ lọ́jọ́ yẹn ẹ̀rù yẹn. Tó bá ń sọ pé ilé ayé àfọwọ́bàfilẹ̀ TikTok gangan ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Mo wá bá TikTok wí, mo wá bẹ̀yìn babaláwo olè jẹgúdújẹrá apanijayé tẹ́ ń fi ẹ̀jẹ̀ èèyàn tẹ́ fi ń po ọṣẹ fáwọn ọmọ ọlọ́mọ nítorí owó tẹ́ máa gbà lọ́wọ́ wọn tẹ́ máa ní kọ́ ọmọkọlọ máa mú 7 million wá torí pé ó fẹ́ gbọ́ṣẹ́ torí pé ó dá mi lójú pé most of àwọn ọṣẹ tẹ́ ń gbélé wọn lọ́wọ́ ẹ mọ̀ kan tẹ́ ń fi sínú ẹ̀. Ìyá Ṣáńkó, àwọn àáfàá burúkú wọ̀nyí, àwọn àáfàá tí ò dáa wọ̀nyí, àwọn ló fà á, àwọn ló ń jẹ́ kí àwọn ọmọ yẹn kí ẹ̀tàn ayé kó consume wọn. Ìyá Ṣáńkó, ọmọ tó ṣẹ̀ṣẹ̀ kú yẹn, arábìnrin yẹn wọ́n sọ ọ̀rọ̀ kan, ọ̀rọ̀ yẹn náà mo fẹ́ sọ kí lọ̀rọ̀ tí màmá yìí sọ, ibẹ̀ yẹn gan ni má ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. Nígbà tí wọ́n bá ìyá yìí sọ̀rọ̀, ìyá yìí ní ọmọ òun ó sì láwọn àfáà tí wọ́n ń ṣiṣẹ́ fún, kódà tí wọ́n ń gbé ọṣẹ oríṣiríṣi fún, tí ẹ bá wọnú ilé ọṣẹ pọ̀ bẹ́ẹ̀. Ẹ wo fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ṣe ti rí ọ̀rẹ́ ẹ̀ tán jọ ń ṣe ẹ̀yin náà wo nǹkan tó kọ sókè bẹ̀yẹn. Ṣé dandan ni kẹ́ dẹ́ṣẹ̀ torí pé ẹ fẹ́ mèkè láyé? Olóye ni caption yẹn lè yé o. Ẹ tún wá wo ti Ṣáńkú náà lẹ́gbẹ̀ẹ́ ń bí. That was his last post. Ẹ máa ti mọ̀ pé ó ti mọ̀ pé nǹkan kan máa ṣẹlẹ̀ lórí status ẹ̀ náà the same thing. Ọ̀rọ̀ kú ló ń sọ. Yorùbá tó máa ń sọ pé tó bá kù díẹ̀ kéèyàn kú èèyàn máa ń mọ̀ bẹ́ẹ̀ ni. Òun ló mọ̀ rìn àjò tó rìn o bọ̀ tó mọ̀ pé òun máa kú. Ẹ máa pẹ̀jẹ́ ẹ̀jẹ̀ ajá, ẹ máa pẹ̀jẹ́ màálù, ẹ máa pẹ̀jẹ́ kinní kan níwájú kámẹ́rà. Ṣẹ́jẹ̀ nǹkan tẹ́ fi kò ní àmọ́ bó ṣe ń lọ o. Ó níbi tí babaláwo máa ní owó dé tó máa mọ̀ pé eléyìí kò kí ń ṣe oníṣẹ́ gbóná. Torípò ṣàfẹ́ di celebrity babaláwo, wọ́n fẹ́ di ìlú mọ̀ká. Gbogbo kan tẹ́ ẹ̀ bá lọ́wọ́ Ọ̀rúnmìlà tẹ́ ẹ̀ bá lọ́wọ́ Fáwọ́ wọn lẹ ti máa bá. Ẹ máa gbéṣẹ́ gbóná láwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́. Ẹ máa gbọ́ àfa àpẹ́là, àfa gàdúùsì, ẹ máa mórúkọ àwọn sẹ̀lẹ́ẹ̀bù tó ti ṣe kíní yẹn máa mórúkọ ẹ̀sẹ̀ yìí kíní yín. Ẹ jẹ́ ká jọ wá béèrè lọ́wọ́ ara wa, ọṣẹ kí ni wọ́n ń gbé fún ọmọ yẹn? Iṣẹ́ kí lọmọ yẹn ń ṣe tó lè kó ọṣẹ? Ọṣẹ tó ń wẹ̀ yẹn láti fi máa ṣe kí ni? Ìyẹn ló mú àkọlé tí mo kọ yìí wá wípé relation between sudden death and destiny. Wípé àjọṣepọ̀ wo ló wà láàárín ikú òjijì àti ẹni tí Ọlọ́run bá kọ́lẹ̀ fún wa. Ìyẹn gan-an ló jẹ́ kí n kọ àkọlé yẹn. Kí ni ọṣẹ ní ṣe? Irú ọṣẹ wo? Ṣé ọṣẹ ìṣọ́ra ni? Àbọ̀ ọṣẹ kí ni? Ṣé ọṣẹ àánú ni? Àbí ọṣẹ kí ni? Ìyẹn ló wá mú mi wò pé ẹlòmíín sáré rose nítorí àti gba rose àti gba lion. Àwọn àáfàá burúkú wọ̀nyí,
àwọn àáfàá tí ò dáa wọ̀nyí àwọn ló fà á, àwọn ló ń jẹ́ kí àwọn ọmọ yẹn kí ẹ̀tàn ayé kó consume wọn. àwọn ni àwọn ló fà á tó fi jẹ́ wípé àwọn náà máa sọ pé lágbájá ò rí ni wọ́n ṣe iṣẹ́ fún iṣẹ́ báyìí ni wọ́n ṣe fún wọn á wá máa ti àwọn ọmọ wọ̀nyí. Ṣaitan á máa lò wọ́n títí táwọn ọmọ yìí tí wọ́n fi bọ́ sínú kòtò ìparun. ẹ jẹ́ ká wá béèrè lọ́wọ́ ara wa, ṣé kádàrá ni èyí tó ṣẹlẹ̀ yìí àbí kí la fẹ́ pè kọ́dàr? ṣé ẹ rí kọ́dàr? gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí ọmọ èèyàn pátápátá láyé kọ́dàr ni. èyí tó bá ti ṣẹlẹ̀ ó ti di kọ̀dọ̀ kọ́dàr làkọọ́lẹ̀. èyí tó bá ti ṣẹlẹ̀ ti di kọ̀dọ̀. ṣé orí èyí tó wá ṣẹlẹ̀ yẹn ọ̀nà méjì ni o. ìkan à ń pè ní al-maktub, èyí tá a kọ́ọ́lẹ̀ gangan, kíkọ́ọ́lẹ̀ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ikhtiyar, èyí tó ṣe pé akọ́ọ́lẹ̀ ni ṣùgbọ́n ọmọ èèyàn ló ṣe àfọwọ́fà ẹ̀. ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ dáadáa kó yé wa. ṣe rí èèyàn lè kú lójijì, kò sí gbogbo ikú òjijì náà ló máa wá. Rasulullah sallallahu alaihi wasallam sọ pé tí èèyàn bá kú lójijì nǹkan méjì ni. Sàdá kó jẹ́ pé Ọlọ́run ọba fẹ́ pọ́nìṣì ẹni tó yẹ kó repent tí ò repent, àbí Ọlọ́run ọba fẹ́ kẹ́ ẹni tó ṣe pé Ọlọ́run ọba ò tó fẹ́ kó sínú nǹkan tí ò dáa. Either of the two òun ni tí èèyàn bá kú lọ́mọdé. ṣùgbọ́n Al-Qur'an jẹ́ kó yé wa pé wa ma kana li nafsin an tamuta illa bi idhnillah. ẹ̀mí kan ò ní bọ́ lára ọmọ èèyàn láyé láì jẹ́ pé Ọlọ́run ọba ló yọ̀ǹda ẹ̀. ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin alára wa níbikíbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ èmi ọmọ yín Kúnlé Ìjẹ̀ṣà. fọ́nrán tá a mú wá sí etí ìgbọ́ yín tẹ́ ẹ ti gbọ́ níbẹ̀ yẹn ńlá tún ní ká tún sọ̀rọ̀ lórí ẹ̀ nípa tí Sheikh Lukman tí wọ́n sọ nípa ọ̀dọ́mọkùnrin tó dolóògbé nínú ikú jàǹbá mọ́tò tí orúkọ rẹ̀ jẹ́ Sanku, ọmọkùnrin adẹ́rìn pòṣónú orí ẹ̀rọ ayélujára. ìgbà tí mo croma kọ sí fọ́nrán yìí wọ́n á wò pé ṣé ẹ mọ̀ pé nítòótọ́ tí ẹ̀dá ènìyàn bá jọ́lọ̀ nípè oríṣiríṣi làwọn èèyàn máa sọ nípa ẹ̀, oríṣiríṣi olúkálùkù á sá máa sọ tiẹ̀. ṣùgbọ́n àfáà yìí wá sọ àwọn ọ̀rọ̀ kan nínú fọ́nrán yìí tí mo fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ ẹ gbọ́, ìtorí ẹ̀ mo fi mú fọ́nrán yìí wá. torí ṣe rí kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú gbogbo wa. nípa ó ṣe ọ̀rọ̀ ọlọ́ṣẹ kò sọ̀rọ̀ ọlọ́ṣẹ. ẹ wo sórí ọ̀rọ̀ yìí ó jẹ́ n tó kọ mí lóminú nípa ọ̀rọ̀ ọ̀dọ́mọkùnrin Sanku yìí. ṣùgbọ́n ẹ wo ẹ wá mọ̀ tó ṣẹlẹ̀ ilé ayé kí Ọlọ́run Elédùmarè kó máa ṣaláàbò lórí gbogbo wa. ikú kan náà ni ó pààyàn, ṣùgbọ́n tí àfáà yìí wá sọ ó jẹ́ n tí tó lágbára díẹ̀. mo fi wá wò pé ó yá ẹ jẹ́ kí n mú fọ́nrán wá sí etí gbọ́ àwọn olólùfẹ́ wa, káwọn náà kájọjọ fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Sheikh Lukman tí wọ́n mú wá lórí ọ̀rọ̀ ikú tó pa Sanku. ẹ wo ṣùgbọ́n ẹ má wàá jẹun gbà yín lákòókò, ẹ tó wá lọ gbọ́ fọ́nrán tí ẹlòmíín ṣe. màá tó play fọ́nrán tí Sheikh Lukman torí wọn ò tí ì parí ọ̀rọ̀, màá tó play òun náà bọ́ ẹ jẹ́ wọn kó wá lọ play lè kẹ́ gbọ́ bó tún ṣe ń lọ. ẹ ń lo iṣẹ́ gbóná ti TikTok. ṣé TikTok tó jẹ́ pé tó bá wà láyé ara alẹ́ ẹ̀ gan lè máa mọ péjì ẹ lórí TikTok yìí, ṣùgbọ́n tó bá ṣe tó bá kọ̀ post RIP ẹ lásán, ẹni tí ò mọ̀ ẹ́ rí máa mọ̀ ẹ́ ní ọjọ́ yẹn lórí black app yìí. aṣọ dúdú aṣọ opó àtẹ̀yìn pásítọ̀ tẹ́ ń gbéṣẹ́ gbóná láwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́, ẹ̀yin nu Ọlọ́run nu o. ẹ̀yin àfáà tẹ́ ń gbéṣẹ́ gbóná fún wọn, ẹ̀yin nu Ọlọ́run nu o.
ẹ wá ń sọ gbẹ̀yìn ayé wọn dírá dáadáa káàtì ẹgbà kódé àwọn ọmọ yẹn ò pé ilé tí bàbá ẹlòmíì ò kọ́ lójú ayé ẹ̀ wọ́n fẹ́ sáré kọ́ láàrin oṣù 5 ó wà ní babaláwo wà ní yèyé Ọ̀ṣun ẹ bá owó lọ́wọ́ wọn tó bá sọ̀rọ̀ wọn á ní ṣe. kìtàbà mu'ajjalan in tá a ti kọ tá a ti seal ní òun ni ṣùgbọ́n ọmọ tó ṣe wípé in tí ẹ fi ń tàn án òun ni wípé kò séwu lóko àfi gìrì àparò àwa máa ṣe àfojúdi ọmọ tó mutí tó ní accident tó kú kò òjijì àwọn ọmọ tó ra mọ́tò tí wọ́n gbé sórí títì táwọn ní àwọn ń ṣe car race pẹ̀lú mọ́tò wọ́n wá pàdé ikú ẹ̀kẹ́yà àwọn ọmọ tó ṣe pé wọ́n ń wa mọ́tò lálẹ́ ẹ ti lóòdù ara yín sínú mọ́tò ẹ ti mùmúkúmu ẹ ti ṣàìsùn ẹ̀sùn nature sì rẹ̀ ò lè ṣì tiẹ̀ ẹ tún wá ń sá eré lórí títì mọ́tò yẹn bọ́ sínú kòtò ó pókìtì ikú wá dé àkọọ́lẹ̀ ní ṣùgbọ́n ìyà rẹ̀ ni èyí tí ẹ fọwọ́ ara yín fà òun ni. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà yìí sì rèé èyí sọ tòótọ́ fún wọn. bákan náà ní wípé gbogbo àwọn ọmọ wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn mùsùlùmí ni wọ́n èyí sì kírun ọjọ́ tó bá ti sọ pé àwọn ti di kíní kan báyìí wọn ń kírun wọn wọn ń yà sọ́dọ̀ Ọlọ́run ọba mọ́ ẹ̀ ń tọ́ wọn sí ìlànà ti Ọlọ́run ọba ẹ̀ ń tọ́ wọn sí ìlànà tọ́lọ́run ní tẹ́ ẹ máa gbà lọ́wọ́ wọn lè wà áfítà bá rí ọmọ yẹn ọmọ Sàlú Ọlọ́ba fúnra rẹ̀ ló sọ pé òun ò fi ìrun ṣeré ó ní ṣùgbọ́n òun ò trust àfa kankan mọ́ ẹ lọ gbọ́ fídíò ẹ̀ lórí péjì ẹ̀ náà pé owó táwọn àfa gbà lọ́wọ́ òun tí wọ́n ń fi òun lọ́kàn balẹ̀ pé nǹkan kan ò ní ṣe òun subhanallah báwo lẹ ṣe máa fi ọmọ èèyàn lọ́kàn balẹ̀ ẹ̀yin kọ́lẹ̀ láyé náà ní táwọn ọmọ yẹn fi ń kó sínú ikú òjijì nìyẹn bẹ́ẹ̀ bá wá tí wá ṣe wọ́n bá wá tí wá kúkú ọ̀hún ẹ̀yin lè máa tún sọ pé ẹ fẹ́ lọ jókòó ọjọ́ mẹ́jọ ẹ tún lọ ń ṣe fìdáò fún wọn tó bá ṣe pé ìlú tí òfin wà ní tó jẹ́ òfin tí ṣẹ̀ríà ní ó yẹ kí wọ́n kó ẹgbà gbogbo èyí tó bá rí ń bẹ̀ kí wọ́n nà yín kí ayé yín kó bàjẹ́ torí pé ẹ̀yin lẹ tì wọ́n pa ẹ̀yin náà lè máa tún wá sọ pé ẹ tún ṣe fìdáò wọn fìdáò kí lẹ́yìn ṣe fún wọn ṣe tọ́ wọn sọ́nà fìdáò nígbà kí wọ́n tó kúrò láyé jẹ́ tọ́ wọn sọ́nà ẹ wá sọ ilé adùn ẹ sọ dí ilé tó korò látara wípé ẹ ò gbà títọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala èèyàn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì mata ọmọ Hafsatu Ọlọ́run Ọba wà pẹ̀lú ẹ ò ní bá wọn kúkú òjijì ò ní ya wèrè ayé ò ní nira fún ẹ lágbára lọ́dọ̀ Ọlọ́run bí mo ṣe fẹ́ kó rí yẹn fún ẹ yẹn kó rí bẹ́ẹ̀ fún àwọn ọmọ ti tèmi náà torí pé èyí tí èèyàn bá fẹ́ fún ọmọ ọlọ́mọ náà ló máa ṣẹlẹ̀ sọmọ títí ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ pè é sí àkíyèsí nígbà tí mo rí kọ́mẹ̀ǹtì oríṣiríṣi nípa ẹ mo lọ sórí péèjì ẹ mi ò mọ̀ ẹ́ o ṣùgbọ́n black cap kò sí ni àwọn èèyàn tó máa kọ́mẹ̀ntì wọ́n á sọ̀rọ̀ mo wá sórí péèjì ẹ mo wá rí àwọn nǹkan tó ń sọ ń bẹ̀ mo rí pé ọmọ mùsùlùmí nìyẹn o gbé tẹ̀sùbá sọ́rùn ṣùgbọ́n àwọn nǹkan tó ń ṣe kù díẹ̀ àwọn nǹkan tó ń ṣe ó kù díẹ̀ káàtó ó sọ jẹ́ kí n mú àpẹẹrẹ kan wá ó ní ìyàwó tó máa bímọ fún ẹ rèé o ó wá bẹ̀rẹ̀ sí sọ dáná mòwú jùnà nòwú àsàrà ìlòwú ìsọkúsọ ni ò ń sọ mo mọ̀ pé ó dá mi lójú pé ìwọ náà máa lọ sílé kéwú díẹ̀ ó tiẹ̀ mọ́ bó ti sọkúsọ ló ń sọ ó sì dá mi lójú pé ìwọ náà máa ní àwọn àfáà kan tó ń lọ sọ́dọ̀ ẹ̀ tó ń kàn ṣàdúrà fún ẹ tí wọn kì í sọ fún ẹ ní ìsọkúsọ ni ó tún sọ kan náà
ó ní kí èèyàn kàn déédéé tan kámẹ́rà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ kò ní easy o, kò ní easy fún gbogbo wọn o, kò ní easy o, gbogbo wọn kò ní easy o. Subhanallah. Mo ṣẹ̀ṣẹ̀ wá rí ìdí tí àwọn èèyàn fi ń tààgì mi nípa ẹ̀. ṣùgbọ́n nǹkan tó lọ́wọ́ bá sọ nínú Al-Qur'an, Suratul Mulk, Quran 67 verse 22. Ọlọ́run ọba ní afaman yamshi mukibban ala wajhihi ahadan amman yamshi sawiyan ala siratin mustaqim. Ọlọ́run ọba ní mo fẹ́ béèrè lọ́wọ́ yín o, ṣé ẹni tó ń rìn tó dorí kodò tó forí ń túlẹ̀ ṣóun ló mọ̀nà ni àbí tó ṣe tó dúró upright lórí iwájú ibi tó ń lọ? ṣé ẹni tó ń sọ̀sọ̀kúsọ lẹ́nu táwọn èèyàn hé ilẹ̀? Mo fẹ́ kó mọ nǹkan kankan. ṣé ẹ rí ẹni tó mú àdá tó bí orí ìyá ẹ̀ ó ní sọ̀pọ̀tà? Don't think that nǹkan tó ń ṣe yẹn ni àwọn èèyàn ṣe ń sọ̀pọ̀tì ẹ̀. ṣé wọn pé ṣèitán, a'udhu billahi minash ṣèitán là ń ṣe àwọn èèyàn kan tó lẹ́yìn ṣèitán náà. èmi ti rí fídíò èèyàn kan tó sọ wípé ọmọ èṣù lòun o, torí pé èṣù lòun fi ń jẹ lòun fi ń mọ. so má rò wípé n tó ń sọ yẹn òun ló ń fún ẹ ní nǹkan tó ń fún ẹ. ẹ̀tàn ni o. màá dá wákà kan fún ẹ. wákà náà ní pé wọ́n máa ń dá wọ́n ní ọlọ́run máa mú mi o, ìmáfà mi fáwọn amúni, ọmọ aráàyè wọn lẹ́nu méjì, wọn ní ṣe bí àwí fún kò gbọ́ ni. Ọlọ́run ò ní mú ẹ, kò ní mú èmi náà, kò ní mú àwọn ọmọ mi, kò ní mú gbogbo àwọn tó rọ̀ yín ká, kò ní mú everybody wa àti gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá àti gbogbo olólùfẹ́ pátápátá. Ọlọ́run ọba kò ní mú wa, kò sì ní fà wá fáwọn amúni. Sórí kí ọ̀rọ̀ má bàa di wípé a ti sọ fún kò gbọ́ ni, o ní láti tètè jáwọ́ ńbẹ̀. jáwọ́ níbi àwọn nǹkan wọ̀nyẹn. Ọlọ́run ọba ò ní mú wa, Ọlọ́run ọba yóò ṣàánú wa, àánú Ọlọ́run ọba ò ní jà pẹ̀lú wa, wọlá agbára lọ́dọ̀ Ọlọ́run. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, walhamdulillahi rabbil alamin. Tẹ́ bá ṣàkíyèsí ẹ rí pé TikTok is truly a black app. ṣẹ́rí mi rí wọn bá wí o bí òṣì ẹ̀yin babaláwo òṣì babaláwo ọ̀ràn tẹ́ ń gbéṣẹ́ gbóná lé wọn lọ́wọ́. kí ni ká ti gbọ́? TikToker. ẹ̀yin alára wa káàkiri gbogbo àgbáláyé, níbi tá a fi àdàgbà ètò ìsọ̀lẹ̀ sí lónìí rè. tá a bá wá rí ẹni tí ò tí subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà, ẹ subscribe sórí ètò wa kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bàbá tó ṣe mú fúnra wa fún gbogbo ẹ̀yin yẹn wa níbikíbi tẹ́ ti láǹfààní tẹ́ ti ń gbọ́ wa. ó ní kinní kan bí aago báyìí táwọn olóyìnbó pè ní notification bell, ẹ̀fọ́ tẹ kinní aago ọ̀hún kẹfọ́ tẹ all kẹ́ lè máa jàǹfààní bàbá tó ṣe mú fúnra wa sórí ètò yìí. ẹ wo ẹ má jẹun gbà yín lákòókò ẹ̀yin yẹn wa, ẹ ṣí ẹ fọ́nrán yìí kó lọ fà kó kọ ọmọdé kó kọ àgbà kó kọ ọkùnrin kó kọ obìnrin. àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ọmọ rí o, ire o, ó dìgbà, ìpàdé wa bí oyin.